èmi ní tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro. mi bí mo bá ṣẹ̀yìn kẹ́ foríjì mi ó bọ́ lulẹ̀ fọ́ àjọ̀dún àdálẹ́ tó rọ́pọ̀ èèyàn ló ń jẹ́ olàkàtà mi ènìyàn bẹ́ẹ̀ bá dàgbọ́n ẹ má ta mí bẹ́ẹ̀ bá dodo ẹ má má gbé mi lọ mo bẹ̀bẹ̀ ènìyàn bẹ́ẹ̀ bá dàgbọ́n ẹ má ta mí ẹ̀yìn torí Jésù bẹ́ẹ̀ bá dodo ẹ má má gbé mi lọ ayé ní gbógun ti ènìyàn. Mi kọlu àwọn tó fẹ́ràn mi. Ẹ máa fọjí gí ọwọ́ mi. Ẹ̀rọ ohun tó pọ̀ mọ́ mi lára. Ẹ máa fọjí gí ọwọ́ mi. Ẹ̀rọ tí Jésù máa bí mo bá ṣẹ̀yìn kẹ́ foríjì mi. Ó bọ́ lulẹ̀ fọ́ àjọ̀dún àdálẹ́. Tó rọ́pọ̀ èèyàn ló ń jẹ́ olàkàtà mi. Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ rí mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbọ́ mi ẹ káàárọ̀ ẹ kú àkókò yìí ìlú míì wọ́n ti jí báyìí wọ́n fẹ́ lọ síbi iṣẹ́ wọn ṣé nígbà tó rẹ̀ ti jí láàárọ̀ iṣẹ́ ẹ gbàdúrà ṣá ṣé o gbé ọjọ́ òní o fi lé Ọlọ́run lọ́wọ́. Ṣé nígbà tó jí láàárọ̀ iṣẹ́ ò pé àwọn ọmọ yín tẹ́jọ gbàdúrà nígbà tó jí láàárọ̀ yìí ṣé ò pé ìyàwó ẹ pé ẹ jẹ́ ká gbàdúrà ṣé ò dẹ̀ ń ronú wípé ọdún tuntun lẹ̀ ń lọ ṣá ṣé ẹ ti ń kọ nǹkan tí ò rẹ̀ jẹ́ wípé ò ní ṣe ní ọdún yìí ṣé ẹ ti ń kọ́lẹ̀ wípé nǹkan báyìí mi ò fẹ́ ṣe nínú ọdún yìí ṣé ayé tó lò ní 2022 ṣé irú ayé bẹ́ẹ̀ ló máa gbé wọ̀ 2023 bí ẹ ṣé o ẹ̀yin méjèèjì tẹ́ wá bí láàárọ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí ẹ o ẹ bá mi ṣí ẹ o ẹ máa bá mi ṣí ẹ o ẹ jọ̀ọ́ o ẹ torí t'Ọlọ́run ẹ máa bá mi ṣí ẹ o ṣé ẹ ti ronú wípé 2023 tí mo fẹ́ lọ ṣé o bá ara ẹ sọ̀rọ̀ wípé 2023 ṣé o mọ̀ pé ọ̀pọ̀ ẹlòmíì lẹ ti ṣe 2021 kò bá ẹ parí 2022 o ẹlòmíì náà lè máa bẹ̀rẹ̀ 2023 tí ò ní bá ẹ parí 2023 o kò ní bá ẹ wọ 2024 o ṣé ẹ ń ronú lórí ẹ̀ ṣá mo fẹ́ dọ́gbọ́n mo fẹ́ dogún mo fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́tò ṣé ẹ ń ronú tó bá ń ronú ó dà pé ronú gidi lẹ ń lò ṣé àwọn tó sọ wípé ọ̀tá ẹ̀ ni ẹ ṣeun o àǹtí mi ẹ máa bá mi ṣí ẹ o ṣé ẹni tó pè wípé ọ̀tá ẹ ló jẹ́ ẹjọ́ torí t'Ọlọ́run ẹ kí ọ̀tá ẹ kí nínú ọdún 2023 ẹ mẹ́sọ̀ pé kò kí ẹ má sọ wípé ò ní kí o àwọn tó rò wípé ayé ẹ ló fẹ́ bàjẹ́ mi ò ní fẹ́ kó rò bẹ́ẹ̀ ní 2023 mo máa ń sọ kankan tẹ́ bá ti ń lọ sínú program mi ẹ máa rí tí mo máa ń sọ bẹ́ẹ̀ ṣe rí òòṣà tí ò ní gbé ọ ẹ gbàdúrà kó tó wọ 2023 ẹ sọ wípé òrìṣà mi ò ní sìn mọ́ ohun tí o mọ̀ wípé ò ní ṣe ní 2023
àti ń lọ síbi end 2023 bá 2022 báyìí àti ń lọ sí end ẹ̀. Rántí o, ẹlòmíì tẹ́ẹ̀jọ ṣe 2021 tí 2022 ṣóhun pé díẹ̀ ló kù ń sìn. Ó ṣeéṣe kó lè pé ẹlòmíì ò ní lò já o, ẹlòmíì ò ní fẹ́ lò já o, but kò dẹ̀ tí ì mọ̀ pàápàá fúnra rẹ̀ wípé ṣé màá lo ọdún yẹn, ṣé màá lò já. Ẹ lọ sí títì kó wo iye àwọn èèyàn tó wà ní títì tó ń sùn tí ò nílé gbé. Ẹ wo ẹlòmíì pàápàá báyìí tó lè jẹ́ wípé kò róúnjẹ tó máa jẹ. Ṣé ẹ rò wípé kí ẹlòmíì tó lè gbọ́dọ̀ oúnjẹ jẹ, ṣé o mọ̀ pé kò rí ọmọ bí? Ṣé o mọ̀ wípé ẹlòmíì tó rí ọmọ bí tó lè jẹ́ pé ẹlòmíì pàápàá báyìí níṣe ni kò dúró kó tọ́jú ọmọ ẹ̀? Gbogbo ẹ̀ ló pé sí wọ lọ́wọ́ o. O ní ọkọ, o níyàwó, o ní ọmọ mẹ́tẹ̀ẹ̀ta báyìí o dúró fún ẹ. O dẹ̀ ń sọ wípé Ọlọ́run ò ṣe nǹkan fún ẹ. Kí lẹ fẹ́ rí gangan tẹ́ máa gbọ́ Ọlọ́run ṣe nǹkan fún yín? Kí lẹ fẹ́ rí? Ṣé o fẹ́ kó gbogbo ilé ayé yìí kó tó mọ̀ pé Ọlọ́run ṣe nǹkan fún ẹ ni? Ṣé o fẹ́ kó gbogbo ilé ayé yìí kó tó mọ̀ pé Ọlọ́run ṣe nǹkan fún ẹ ni? Ṣé ní ohun tí ò tí ń ṣe tó mọ̀ wípé kíní ẹ ò dáa, ẹ jáwọ́. O ní boyfriend tí ò pay ẹ fi lẹ̀ kó tó wọ 2023. Ọkọ ló ní, o mọ̀ wípé ọkọ yẹn ò pay ẹ, wàhálà ló ń fún ẹ, ẹ fi lẹ̀ kó tó wọ 2023. Òṣìṣẹ́ kan ló ń ṣe tó mọ̀ pé iṣẹ́ yẹn ò pay ẹ. Ọ̀rẹ́ mi, mo fẹ́ bẹ̀ wípé kó fi iṣẹ́ yẹn lẹ̀, kó wò pé Ọlọ́run máa pèsè. Ọ̀nà wo ló ń gbà, o dẹ̀ mọ̀ pé ọ̀nà yẹn ò dáa. Báwo lè mo ṣe fẹ́ ṣe tí ọ̀nà yẹn máa là? Ìwọ kankan ó kù sí ẹ lọ́wọ́, ìwọ ló máa sọ fún Ọlọ́run, má sọ fún ẹnikẹ́ni. Nítorí pé tó bá sọ fún ènìyàn jẹ́ ìsọ̀kan fún yín, tí Ọlọ́run bá ṣe ẹ lógo, tó bá sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wípé Ọlọ́run máa ṣe nǹkan báyìí fún mi, ọ̀rẹ́ mi, ẹlòmíì á bàjẹ́ fún ẹ. Ọlọ́run, mi ò lè parọ́ fún ẹ, ẹlòmíì á bàjẹ́ fún yín, ọmọ wáyé tó máa bàjẹ́ fún yín nítorí pé nǹkan yín ti pọ̀ jù lójú ẹ̀. Òótọ́ ni mo sọ. Ṣé ẹni tó bá lè lómi tó rẹ̀ yẹ pé orúkọ ẹ̀ náà máa ń képe ní everyday, orúkọ ẹ̀ náà máa ń dá ní everyday, kèké ló máa gbọ́ ní everyday, láti ìgbà tó ń ti bí ló ti ní kìkì. Kò sí bó ṣe oṣù àtàjẹ́ máa ṣe tó lè yẹ pé kìkì yẹn báyìí tí ò ní yọjú. Mo máa ń fi ara mi fi ṣàpèjúwe. Kò síbi kíbi tí n bá wọ̀, wọn ò pé wo àwọn èèyàn ló máa kọ́kọ́ rí mi tó máa bẹ̀rẹ̀ kígbe, tó máa bẹ̀rẹ̀ kígbà kan ọ̀rọ̀ òun dẹ̀ máa sọ. Wọn ò ní sọ dáadáa, wọn ní bàbá yẹn ò dẹ̀ kàwé o, ó dẹ̀ wà nílùú ìbò yìí o, ó dẹ̀ ń ṣe gbá kan, ó dẹ̀ ń ṣe àwo kan o. But mo dẹ̀ máa ń sọ fún Ọlọ́run wípé lílo ni ti ènìyàn, ṣíṣe ni ti Ọlọ́run. Ẹlòmíì tí ò kàwé, ó kọ́lé, ó ra mọ́tò, ó níyàwó, ó ní ọmọ. Ẹlòmíì tí ò kàwé, ó ṣe kan ribiribi tẹ́ni tó lè jẹ́ pé ó di doctor degree ń ò ṣe o. Ẹni tí ò kàwé, ó lè gbélé ayé pẹ̀lú àlàáfíà láì ní ìyọnu. Ẹlòmíì tó kàwé pàápàá, tó ka gbogbo ìwé ló kà láyé yìí, gbogbo ìwé tó kà náà pàápàá báyìí kò rí kò fi ṣe nǹkan kan. Gbogbo sàfitíkẹ́ẹ̀tì tó ń ní tó ń kó sílé náà pàápàá báyìí kò rí nǹkan kan láti fi ṣe. Ọ̀rẹ́ mi, ṣé òun ronú lórí gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn? Ṣé òun ronú lórí gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn? Ìwọ tó máa ń búyàn, ìwọ tó lè jẹ́ pé olórí ló máa jẹ́ bí pákó àárọ̀ fún yín, ló máa jẹ́ pákó ìrọ̀lẹ́ fún yín. Mo sọ̀rọ̀ kan lánàá, mo ní tó o bá ń bẹ àwọn tó máa ń jẹ́ bí blogger, tó máa ń bẹ̀ wọ́n ní iṣẹ́, o lè bẹ̀ wọ́n ní ẹ̀yọ kan, ó máa fi kún ni. Ó tọ́ mo sọ fún yín níwájú Ọlọ́run àti ènìyàn, ó máa fi kún ni. O mọ̀ wáyé tó máa fi kún ni wípé ó ti ń wá èèyàn kan tẹ́lẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ sí, kò mọ ọ̀nà tó máa gbà láti fi sọ̀rọ̀ sí. But ìgbà tó gbé iṣẹ́ yẹn fún un, ó máa ráyè láti sọ̀rọ̀ sí.
so nítorí náà ọ̀rẹ́ mi má dúró tẹ̀tẹ̀rẹ̀, má fi ọwọ́ ẹ mẹ́wẹ̀ẹ̀wá má fi jẹun. Ẹ máa jẹ àjẹṣẹ́kù, ẹ jẹkù, ẹ má jẹ tán, ẹ try kó máa mú díẹ̀ dání, kó dẹ̀ mọ̀ wípé ọjọ́ kan ń bọ̀ tó dẹ̀ jẹ́ pé emergency máa wá. Ok, èèyàn jẹ́ ẹyọ kan, ṣé ẹni tó dẹ̀ jẹ́ pé ó máa ń help ẹ, ṣé òun gbàdúrà fún? Ẹni tó dẹ̀ jẹ́ pé nígbà tí ebi bá ń pa ẹ́, òmò nọ́mbà ẹ̀ tó máa ń pè, ṣé òun gbàdúrà fún? Ẹni tó dẹ̀ jẹ́ wípé òkè gbogbo ìgbà ìlú ìbò ló wà, ẹjọ́ bọ̀dá mi, ẹ̀gbọ́n mi, sísá mi tó ń pè tó ní pé ó kẹ́ fi owó ránṣẹ́ sí mi, ṣé ń gbàdúrà fún? Ṣé kìí ṣe pé owó tó fi ránṣẹ́ sí ẹ lẹ tó fi ń ṣògùn tì í? Ṣé kìí ṣe pé owó tó fi ránṣẹ́ sí ẹ lẹ tó fi ń wá nǹkan búburú fún? Ṣé kìí ṣe pé owó tó fi ránṣẹ́ sí ẹ ló fẹ́ torí ẹ̀ láti gba nǹkan tó ní ó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀? Ọ̀rẹ́ mi, ilé ayé yìí kékeré ni, ẹlòmíì ti gbà bí kọjá, ìwọ náà ti wà lọ́nà yìí tó dẹ̀ jẹ́ pé ìwọ náà ń rìn kọjá. Ṣé ẹ rántí wípé ọjọ́ kan ń bọ̀ tó dẹ̀ pé ìwọ náà máa rìn kọjá? Tó bá rántí wípé ọjọ́ kan ń bọ̀ tí ìwọ náà máa rìn kọjá, ẹ mẹ́sọ̀ kó ṣe dáadáa, ẹ má ní ọ̀tá. Ó ṣeé ṣe kó lè jẹ́ pé ìgbà tó máa ṣubú ọ̀tá ẹ̀ ló máa gbé ẹ. Ẹ gbà bẹ́ẹ̀, nígbà tó máa ṣubú ọ̀tá ẹ̀ ló máa gbé ẹ. Ọ̀tá tó kì í bá sọ̀rọ̀ mọ́, ọ̀tá tó ń wá ẹ̀wọ̀n fún, ẹ̀tá tó ń sọ̀rọ̀ búburú fún, ọ̀tá tó lè jẹ́ wípé ẹ sọ pé láéláé mi ò ní parí ìjà pẹ̀lú ẹ̀rí bàtà bá dé ọ̀run. Àwọn mélòó ló ti lọ sí ọ̀run tó padà wá tó lè jẹ́ wípé bọ́já ó parí ìjà. Ẹ má bínú o. Ṣé rí àwọn míì, ẹ jẹ́ kí n sọ fún ẹ láàárọ̀ yìí kó gbọ́ dáadáa. Àwọn míì ó ń rò wípé ókè náà bó ṣe mo wà yìí, báwo ni mo ti fẹ́ ṣe láì fún mi? Sà mà ẹlòmíì ti lo láìfù yóò ti lò gan. Ẹlòmíì ó ti lo láìfù yóò ti lò jù. Ọlọ́run mi ò lè parọ́ fún yín. Ẹlòmíì ó ti lo láìfù yẹn ó ti lò jù. Mi ò lè parọ́ fún yín. Ẹlòmíì ti lo láìfù yẹn ó ti lò gan. Ó ti lo láìfù yẹn ó dẹ̀ ti lò ó dẹ̀ ti kọjá. Ó ti lo láìfù yẹn ó ti lò ó dẹ̀ ti kọjá. Àwọn míì pàápàá tó rẹ̀ jẹ́ pé ó ti kú, wọ́n máa gbé dídé kòtò. Ẹ máa wò ó nígbà tó bá gbé òkú yẹn sórí kòtò tó ti tó àsìkò tó rẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ gbé sínú kòtò yẹn. Kí ni nǹkan tó ń sọ ń gbà yẹn? Ó kù ìwọ àti ilẹ̀ tó sùn sí àti Ọlọ́run ẹ̀. Tí Ọlọ́run bá ṣe tó bá rí àjíǹde, ọwọ́ ẹ̀ ló kù sí. Ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ láàárọ̀ yìí. Ẹjọ́ ẹ torí ti Ọlọ́run. Kìràkìtà ò dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú kò dá nǹkan kan. Kìràkìtà kò dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú kò dá nǹkan. Ó mọ bó ṣe máa ń help ẹni kejì ẹ. Ẹni kejì ẹ ò jẹun. Ṣé o béèrè lọ́wọ́ ẹ̀ ṣá wípé bàbá àbí ọ̀rẹ́ mi ṣé o ti jẹun lónìí? Ìwọ ní tó jẹku o tó lọ dà sínú trash o. Orí tó jẹ tó lè jẹ pé ó ṣẹ́kù. Ṣé o rántí pé ọ̀rẹ́ ẹ kò tí jẹun? Ṣé o rántí pé ọ̀rẹ́ ẹ tó rẹ̀ pé kòríkòsùn ni kò tí jẹun? Ṣé ẹ béèrè lọ́wọ́ ẹ pé ṣé o rí jíjẹ àti mímu? Ṣé rí mo máa ń ṣe kankan míì nígbà míì, ó mọ nǹkan tí mo máa ń ṣe nígbà míì. Àwọn èèyàn máa ń bú mi, á sọ pé bàbá ẹ̀ kúkú níyàwó. Ṣé rí ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. Àsìkò ni gbogbo nǹkan láyé yìí. Àkókò ni gbogbo nǹkan láyé yìí. Ṣé rí mo gbàgbọ́ bẹ́ẹ̀.
ọmọ mi pè mí lọ́jọ́ kan ó sọ fún mi ó ní dádì ṣé ẹ ti níyàwó báyìí mo ní mi ò tí ì ní Ọlọ́run á ṣe apẹ́ kó tó jẹun kò ní jẹ bàjẹ́ mo máa ń sọ fún ọmọ mi bẹ́ẹ̀ ọmọ mi á ní dádì so ìwọ nìkan ló ń gbé ni mo ní èmi nìkan kọ́ ni mò ń gbé èmi àtọlọ́run mi làjọ ń gbé èmi àtọlọ́run làjọ ń sùn làjọ ń jí èmi àtọlọ́run òun là ń ṣe gbogbo ẹ̀ òun ló fún mi ní jíjẹ òun ló fún mi ní mímu òun ló fún mi ní ayé tí mò ń gbé yìí ó mọ iye àwọn èèyàn tó rẹ̀ jẹ́ pé ó fẹ́ wá sí ìlú ìbò yìí tó rẹ̀ jẹ́ pé kò tí ì wá ó sì ń sáré wíwá sí ìlú ìbò kọ́ ló jẹ́ kí èèyàn ṣoríire o lè wà láfíríkà kó ṣoríire o lè wà láfíríkà yẹn kó ṣoríire kì í ṣe dandan ni pé kó lọ sí ìlú ìbò mo fẹ́ lọ sí ìlú ìbò yẹn ṣáà ni nígbà tí bá lọ sí ìlú ìbò ni màá ṣoríire tí bá lọ sí ìlú ìbò yẹn báyà máa ọ̀nà mi á dáa èlòmíì pàápàá báyìí ẹ jẹ́ kí n sọ kankan fún yín èlòmíì àsáré ẹ títí tí ọ̀nà ẹ̀ tí ò bá ẹ̀ tí gbà bẹ kọjá kò ní ṣe é ṣe fún ẹ gbọ́ ọ̀rọ̀ yìí èèyàn kan wà ní Amẹ́ríkà yìí ó ti wà ń bí ó ti lé ní 15 years kò níwèé ó dẹ̀ dídì ó sọ fún àwọn family pé you know what mò ń padà sí ìlú mi ó dẹ̀ lọ ṣé o pé ìgbà tó délé ó di olówó ó di ọlọ́lá ó di àgbájúmọ̀ má rò wípé ìlú ìbò tó wà yìí èlòmíì wà ní ìlú ìbò tó lè jẹ́ pé táríkà ju òkúté lé lọ ìlú ìbò kọ́ ni kéèyàn fi ṣoríire kéèyàn máa ṣoríire àkọsílẹ̀ ní tọ́lọ́run ti kọ́ fún ẹ gba ọ̀rọ̀ tí mo sọ fún ẹ láàárọ̀ yìí àkọsílẹ̀ kan ní Ọlọ́run ti kọ́ fún ẹ àdé àkọsílẹ̀ yẹn mo sọ òtítọ́ ọ̀rọ̀ fún ẹ kò lè yẹ láéláé àkọsílẹ̀ ò lè yẹ nítorí pé nǹkan tó mú ayé ni ó jẹ́ kí n tún sọ nǹkan kan fún ẹ o kọ̀ọ̀kan tó fi wẹ̀ ẹ́ nígbà tó lè jẹ́ pé ó tètè bí iná kọ́kọ́ bí ẹ o ó wà lọ́dọ̀ àwọn ẹlòmíì ó ń tọ́jú ẹ̀ tó ń sọ pé wọ́n fẹ́ fi ṣèkà fún ẹ ó ń tọ́jú ẹ̀ tó ń sọ pé òun máa ṣe kankan kó gbé ẹ ṣubú jẹ́ ń sọ fún ẹ ọ̀rẹ́ mi bí Ọlọ́run ò bá ti gbé ẹ̀mí ẹ tó fi lé wọn lọ́wọ́ gbogbo nǹkan tó bá ti ṣe ó máa ṣe lásán ni mo máa ń sọ fún àwọn èèyàn wípé bó ṣe mo gba Ọlọ́run gbọ́ sí ó yàtọ̀ àmọ́ mo sọ fún Ọlọ́run mi tí mò ń sìn tí mo gbàgbọ́ mo sọ fún Ọlọ́run tí mò ń sìn tí mo gbàgbọ́ mo dẹ̀ nígbàgbọ́ lé lórí wípé lótìtọ́ àtòdodo kí máa dá sùn kí máa dájí tí mi ò ní pátánà mo mọ̀ wípé 2022 yìí ló máa dúró ní àṣẹ Ọlọ́run 2022 yìí ó máa dúró ọmọ wáyé tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé mo gba Ọlọ́run mi gbọ́ o mo gba bàbá mi gbọ́ o ọba tó ní mí mo gbà gbọ́ o ọba tó pè mí mo gbà gbọ́ o ọba tó ní ìṣẹ́jú mo gbà gbọ́ o ọba tó ní àkókò mo gbà gbọ́ o òun ló hápùn tó yẹ pé gbogbo nǹkan tí n bá ń ṣe mo máa ń gbé Ọlọ́run mi sí síwájú òun ló hápùn tí mi ò ṣubú mi ò dẹ̀ ní ṣubú ìdí ni wípé mo mọ Ọlọ́run tí mò ń sìn tí ò bá tí mo Ọlọ́run tí ò ń sìn ẹjọ́ ìtorítọ̀ Ọlọ́run láàárọ̀ yìí ẹ gbàdúrà wípé 2022 or 2023 ó ti ń kànlẹ̀kùn báyìí ó dàbí àlejò ni tó ń lọ sí ọ̀dọ̀ èèyàn ẹni dẹ̀ ń gbé Ṣàngó ó dẹ̀ ti dé báwo ni yóò porúkọ ẹ̀ náà Ìjàyè ó ti délé 2023 ti dé tán o ìwà játijàti tẹ́ ẹ ní ìwà játijàti tí ẹ mọ̀ pé ẹ ń wù ìwà tí ò tọ̀nà ìwà tó ní respect sẹ́ni kejì ẹ̀ ìwà tó lè jẹ́ pé èèyàn máa rí tó máa ní wáò ta ló ní irú wà báyìí mo bẹ̀ láàárọ̀ ni mo fẹ́ kó jáwọ́. mo sọ fún ọ̀rẹ́ mi kan mo ní kí n tó ní happy new year àwọn nọ́mbà mi máa block ẹ nítorí pé kí ni mi ò fẹ́ nínú rẹ̀ ẹ ṣé gan thank you so much
bó ṣe wà mo fẹ́ kó bá mi share ẹ jọ̀ọ́ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ wà níbí tẹ́ ń gbọ́ mi tí inú yín dùn tí ọkàn yín ó papọ̀ tó rẹ̀ pé ó fẹ́ gbọ́ mi ní àárọ̀ yìí ẹ jẹ́ sọ fún yín nǹkan tí ò bá ní gbà ní 2023 mo fi Ọlọ́run ni mo fi bẹ̀ yín ẹ jáwọ́ kúrò ńbẹ̀ ẹni tó fẹ́ mọ̀ pé òní fẹ́ bá sọ̀rọ̀ ní 2023 ẹni tó mọ̀ pé òní jẹun pẹ̀lú ẹ̀ ní 2023 ẹni tó mọ̀ pé ọ̀rẹ́ ò pé ẹ ní 2023 ẹ já wọn lẹ̀ ẹ jẹ́ kó kó òní kan àtọlọ́run á dà fún ẹ bó ṣe lọ́ọ̀vù ẹ̀ tó jù sókè Ọlọ́run á nífẹ̀ẹ́ now tí ó bá ti ṣe yẹn tán tó mọ̀ pé òkè yẹn yìí ó ti ṣe o tó o fẹ́ bá nítorí pé ṣẹ́ni jẹ́ ìtọ̀kan fún ọ̀tá mi lè máa bá ẹ gbé ṣẹ́ni ọ̀tá mi lè jẹ́ ọ̀rẹ́ fún ẹ tó lè jẹ́ pé ìwọ pẹ́lẹ́jọ máa ń jẹun tẹ́ máa jọ ń sùn ni gbogbo nǹkan lẹ máa ń ṣe papọ̀ ó lè jẹ́ ọ̀tá ẹ ó lè fẹ́ bọ́ sí 2020 ṣé ìjà tó ń jà ìgboro tó ń dàrú ní 2022 ṣé òun ló fẹ́ gbé wọ̀ 2023 báyìí ṣé ní ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ míì ti wà tó rẹ̀ pé mo ti jáwọ́ kúrò ń bẹ̀ mo ti jáwọ́ pátápátá wáyé tí mo fi jáwọ́ ẹ̀rí bó ṣe mo jókòó yìí mi ò mọ̀ wípé jíjókòó kó máa dá wà fúnra rẹ̀ ó ní àánú tó pọ̀ jù ó jẹ́ kí àkóbá sá fún èèyàn àkóbá ó máa ń sá ohun tó ń bá sọ fún ẹ tó bá wùn ẹ láti fẹnu sí ni kó fẹnu sí tó bá wùn ẹ ilé ayé yìí ó yíìsì láti gbé nǹkan tí mo kà kún nìyẹn ilé ayé yìí ó yíìsì láti gbé tí ò bá lọ ká nǹkan tó lè jẹ́ pé ó jù ẹ lọ ẹ máa ní ayọ̀ mẹ́ àmọ́ tó bá lọ ṣe nǹkan tó bá jù ẹ lọ ẹ máa ní problem ok ṣé o mọ àwọn èèyàn tó máa lọ nọ́ọ̀kì àwọn tó lè jẹ́ pé fraud náà máa ń ṣe owó lówó náà máa lọ jí fraud ni mo sọ o àwọn tó ń ṣe fraud listen to me very carefully àwọn tó ń ṣe fraud ṣé o mọ̀ wípé ẹ̀mí kan ló wà nínú ohun tó mọ̀ pé kìíní kì í ṣe tèmi ẹ jẹ́ kí n lọ jí ṣé o mọ̀ pé nígbà tọ́wọ́ bá tẹ̀ tán gbogbo nǹkan tó lè jẹ́ pé ó ní ẹ̀ pátá náà máa gbà lọ́wọ́ ẹ̀ mi ò lè parọ́ fún yín tí mo fẹ́ bá sọ láàárọ̀ ènìyàn má gbé wàhálà wọn 2023 ẹ jọ̀ọ́ mo bẹ̀ ẹ́ nìyẹn o mo fi olú ìjọ mímọ́ Ọlọ́run ṣọ̀fà mo fi bẹ̀ yín 2023 yẹn ẹ tíǹkì ẹ kó bẹ̀rẹ̀ pẹ̀lú ayọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbéga mo sọ fún àwọn ọ̀rẹ́ mi pé o 2023 máa change a lot of things for my system èlòmíì báyìí mi ò ní bá sọ̀rọ̀ rárá èlòmíì mi ò ní súnmọ́ bèbèbí tó bá ń wà èlòmíì pàápàá báyìí àlejò ń wọ aṣọ funfun o màá mọ̀ pé máa rí ìbọn tí màá jìnnà sí nínú ẹ̀mí mi ò ní súnmọ́ nítorí pé ojú mi ó ti rí lóríṣiríṣi bọ́tẹ̀ ẹ̀jọ́ torí tọlọ́run bó ṣe mò ń gbàdúrà fún yín pé ọjọ́ yín á dálẹ̀ ẹ̀yin náà ẹ̀ máa gbàdúrà fún mi bó ṣe mò ń sọ fún pé ò ní rí àkóbá ẹ̀yin náà máa sọ fún pé èmi náà mi ò ní rí àkóbá bó ṣe mò ń sọ fún wípé gbogbo nǹkan tí ẹ bá ṣe ẹ máa rí àmì nínú ẹ ẹ sọ bẹ́ẹ̀ fún èmi náà nítorí pé nǹkan tí mo fẹ́ fún yín ni mo fẹ́ fún ara mi tí mo fẹ́ pé kí n ní fọkànbalẹ̀ mo mọ̀ pé ẹ náà máa ní fọkànbalẹ̀ nítorí pé fọkànbalẹ̀ òun ni gbogbo nǹkan láyé yìí kí ló jẹ́ fọkànbalẹ̀ owó nìkan kọ́ àlàáfíà fọkànbalẹ̀ ni oníyàwó tí rẹ̀ gbé ìyàwó ẹ̀ ò dààmú ẹ̀ fọkànbalẹ̀ ni oní iṣẹ́ tó lè jẹ́ pé ó ṣe tó lọ tó ń padà sílé fọkànbalẹ̀ ni òun jẹun lásìkò fọkànbalẹ̀ ni òun sùn lásìkò tó wù yín fọkànbalẹ̀ ni ohun tó jẹ́ fọkànbalẹ̀ ó pọ̀ bọ̀tí báwo ta ló fẹ́ fún ẹ ẹ béèrè pé ta ló fẹ́ fún ẹ Ọlọ́run nìkan ló máa fún ẹ kò sẹ́nikẹ́ni tó lè fún ẹ ọ̀rẹ́ ò lè fún ẹ o ìyàwó ò lè fún ẹ o ọmọ ẹ ò lè fún ẹ o kò sẹ́nikẹ́ni tó lè fún ẹ ẹni tó lè fún ẹ ní fọkànbalẹ̀ láyé yìí Ọlọ́run nìkan ṣoṣo òun ló lè fún ẹ ní fọkànbalẹ̀ òun nìkan ṣoṣo ló lè ṣe gbogbo nǹkan tó ń fẹ́ láyé yìí Ọlọ́run yẹn nìkan ṣoṣo ló lè ṣe nítorí pé tí ò bá ṣe bẹ́ẹ̀ tó yí padà kúrò ní gbogbo ọ̀nà tó ń gbà tẹ́lẹ̀ tó rẹ̀ gbé ó sọ pé irú ọ̀nà yẹn ẹ máa wà títí lọ ó ń tanra ẹ ní ẹni tó lẹ́mìí ẹ̀ ọwọ́ ẹnìkan ló wà ẹni bó ṣe àmàrò ní ọjọ́ kan ṣoṣoṣo àní ẹran lóhùn mi jẹ
ó lè jẹ́ màálù, ó lè jẹ́ ewúrẹ́, ó lè jẹ́ chicken, ó lè jẹ́ ẹni ẹran tó bá wọ̀n báyìí ẹ máa lọ rà á, ẹ máa pa tó máa jẹ. Irú bẹ́ẹ̀ ni ìwọ náà jẹ́ fún Ọlọ́run. Àsìkò tó bá wọ̀n Ọlọ́run tó bá ní Ọlọ́run pé á sọ fún ẹ pé wo nǹkan tí mo gbé fún ẹ kó bá mi tọ́jú ẹ bá mi gbé. Ṣé ẹ mọ nǹkan náà? Béèrè pé kí ni nǹkan náà? Òun ni ẹ̀mí ẹ̀ tó wà lọ́wọ́ yìí. Tó bá wọ̀n Ọlọ́run ní àkókò tó bá wọ̀n, á sọ pé ẹ bá mi mú nǹkan mi, mo ní kó bá mi tọ́jú ẹ ni. Ẹni tó lè tọ́jú nǹkan sọ́wọ́ èèyàn kò lè fẹ́ máa béèrè tẹ́ máa sọ pé kí ló fẹ́ fi ṣe. Never. Tó bá béèrè lọ́wọ́ ẹ̀ á sọ fún ẹ pé èmi mo ní nǹkan mi, mo sọ pé kó bá mi tọ́jú ẹni, bá mi gba nǹkan mi. Ó dàbí ẹni tó lọ yá owó ni. Tí bá tó àkókò ẹni tó ní owó ẹ̀ ó máa béèrè, ẹ dẹ̀ gbé nǹkan ẹ̀ gbé fún un. Bọ̀ tó bá mọ̀ wípé ó tó àkókò tó lè jẹ́ pé owó tó yá lọ́wọ́ èèyàn ó máa dá padà fún un. Mọ̀ wípé bẹ́ẹ̀ náà ni ẹ̀mí tó ní, èèyàn kan ló ní ẹ̀mí yẹn. Máa mọ̀ dájúdájú kó gbé sọ́kàn kó máa fi ṣiṣẹ́. Fi sọ́wọ́ eléyìí má fi jẹun. Èèyàn kan ló ní ẹ̀mí yẹn o. Kírakíta tó ń ṣe. Mo fẹ́ lówó ṣáni, mo fẹ́ jẹ́ ọlọ́lá ni, mo fẹ́ jẹ́ agbájúmọ̀, mo fẹ́ jẹ́ èèyàn gidi, mo fẹ́ jẹ́ sọ fún yín. Ó ṣeé ṣe ní ọdún yìí náà ni là ń gbọ́ tèlòmí lọ síbi iṣẹ́ láti kan sí kan ni. Ó jókòó sórí síánì tó kú sórí síánì ni. Wo iṣẹ́ tó ṣe pàápàá kò gbowó ẹ̀ kó tó kú. Ẹ jẹ́ kí n sọ fún yín. Ṣé ìwọ mọ àkókò tó dá fún Ọlọ́run ni? O mọ àkókò tó Ọlọ́run dá fún ẹ ni? Bí o bá mọ àkókò tó Ọlọ́run dá fún ẹ, ẹ make sure kó máa ṣe dáadáa sí ẹnìkejì ẹ. Bí ẹ bá ṣe dáadáa sí ẹnìkejì ẹ tó lè fi nǹkan míì sọ fún ẹ, ẹ gbà bẹ́ẹ̀ wípé àmúwá tiẹ̀ nìyẹn. Ṣé ní bó ṣe mo wà yìí, àwọn máa ń bú mi, àwọn èèyàn ó máa ń bú mi, a ní bàbá yẹn. But mo lè sọ fún pé Ọlọ́run, mo ní àṣẹ lẹ́nu, àṣẹ wà. Mi ò lè parọ́ fún yín. Mi ò kì í fi òun ló wà, mi ò kì í fi bínú ṣépè fún ènìyàn. Mi ò kì í fi bínú ṣépè fún, bá fi bínú ṣépè fún èèyàn kó tó yí padà báyìí ó máa rí àmì ẹ̀. Òun ló happen tó lè pé mo máa ń sá fún èèyàn. Mi ò kì í súnmọ́ èèyàn púpọ̀ jù because ènìyàn. Ènìyàn erùpẹ̀ lásán, oúnjẹ nílé lólùpẹ̀, owó tó ní erùpẹ̀, ọmọ tó yóò ní erùpẹ̀ ló fi erùpẹ̀ bora, yóò padà dé erùpẹ̀. Ènìyàn má ṣe jọra rẹ̀ ju bó ṣe yẹ lọ. Bó ṣe jọra ẹ lójú, mọ́tò tó ní, ilé tó kọ́, gbogbo nǹkan tó ní, níjọ́ tó bá dákẹ́ òun ní gbé ẹ̀wọ̀ bẹ́ẹ̀. O lè sùn sórí bẹ́ẹ̀dì tí ìwọ pẹ̀lú ìyàwó ẹ̀jọ̀ máa ń sùn. Ẹ ní sùn sórí ẹ̀kún tó lọ gbé ẹ̀jù sí kòtò o. Bó jẹ́ ìyàwó pàápàá tó lè jẹ́ pé o kú, ọkọ ẹ̀ pàápàá báyà wá ẹlòmíì bẹ́ẹ̀dì tó lè jẹ́ pé ó sọ pé láyé ẹlòmíì ò sùn sórí bẹ́ẹ̀dì yẹn, ẹlòmíì á sùn sórí bẹ́ẹ̀dì yẹn. Ọkọ tó sọ pé láyé ìyàwó òun nìkan ni, irọ́ ló pa. Ó sì máa fẹ́ ìyàwó tó bá yá. Ìyàwó tó lè jẹ́ pé ọkọ ẹ̀ kú tó sọ pé irọ́ ni o, èmi ò lè fi ọkọ mi sílẹ̀. Ìdí mi fẹ́ fi ọkọ mi sílẹ̀ ni wípé ọkọ mi ni. Jẹ́ ń sọ fún ẹ, tọkọ ẹ̀ bá kú ẹ fi ọkọ mi. Ó ṣẹlẹ̀ sí àwọn ànábì, ó ṣẹlẹ̀ sí àwọn òjíṣẹ́ ńlá, àwọn tó ṣiṣẹ́ Ọlọ́run, ó ṣẹlẹ̀ sí gbogbo wọn. Who will be you tí ò ní ṣẹlẹ̀ sí? Tó bá ṣẹlẹ̀ sí ẹnu pàápàá báyìí máa gba kámú ni kó gbà. Ọ̀rẹ́ mi, ẹ má rò ràjò, má gbé ràgàjò. Big man ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ rẹ̀, ó dàbọ̀ náà. Èmi ni tí náà lóòótọ́, bàbá Confirm International, ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́, ọkọ̀ èmèrè. Ìgbẹ́ òlégun, ẹni tó bá tẹ̀ òun ló máa ń ro.